gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ ẹ ti lérí pé ọkọ̀ tèmi gangan lẹ máa gbé. ọkọ̀ tẹ́ bá fún mi náà. Ẹ sọ̀rọ̀ sókè o. Ó ní ọkọ̀ tẹ́ bá fún mi náà máa gbé. Ẹ̀ẹ̀kan tí ìmọ̀ bóyá máa gbé kọ̀ọ̀kan. Lágbára Ọlọ́run. Ó dáa. Kí lẹ nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa. Ló bá tán. Nǹkan yẹn ẹ máa ràn mí lọ́wọ́. Lẹ́yìn ìṣẹ́jú 20 ìṣẹ́jú, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan dẹ̀ di tiyín. Ẹ mọ iye ọjọ́ tẹ́ máa lọ sí ibi tẹ́ ti ń ṣe eré àgbéléwò. Ẹ mọ iye ọjọ́ tẹ́ máa lọ kẹ́ tó lè ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Mo ń ṣeré ni o. Mo ń ṣeré ni. Ó dáa. Tẹ́ bá wà ní 1,100 tẹ́ ẹ ṣe àmúlùmọ́dá èdè lẹ́yìn ètò àá fún yín ní ìlọ́po lọ́nà 2. Ó dáa. Ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmọ́lá èdè o kẹ́ sì níbèrè ilẹ̀ kẹ́ wà lẹ́gbẹ̀rún 10. Àní kẹ́ máa mú lọ. Ó dáa. Kọfí rògbò sọ́kọ̀. Ìyẹn náà. Ṣùgbọ́n tẹ́ bá wá yarí délẹ̀ ẹ̀pá ṣe é lànà ni. Ṣe é lànà ni. Báyé ò jẹ́ gbádùn ṣe é lànà. Mòyá jájẹ̀ ní káyé gbàgbé ṣe é lànà ni. Tẹ́ bá ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yìí tó kù bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Ó dáa. Èèyàn dáadáa ni mí. Ṣé ẹ mọ̀ pé abala tá à ń wò yìí àwọn iléeṣẹ́ kan tí wọ́n ń fowó ránṣẹ́ tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti òkè òkun wá sílé àbí lóyìnbó wá sílé àwọn yẹn iléeṣẹ́ yẹn tap send àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí eléyìí tá à ń wò yìí. A dúpẹ́ o. ṣe ẹjọ́ wá ni. Àwọn ọ̀rẹ́ yìí ni wọ́n. Ọ̀rẹ́ mi ni wọ́n. Wọ́n ṣàwọn ọ̀rẹ́ yìí. Àṣẹyìn mọ̀ wá ni. Ṣé bẹ́ẹ̀ ni ọmọ yìí là àbí? Ẹ̀yin lẹ́ni ká wà ní. Ìlú mọ̀ọ́ká ni kò séèyàn tí ó mọ̀ ni. Dúpẹ́. Tàbárẹ́ ni tó sọ pé Omowunmi ẹ̀yẹn fi sílẹ̀ bóyá ò ní ìyẹn ò jáde rí àfàìmọ̀ bóyá inú wo lẹ ló ń gbé òjò máa yé lórílẹ̀ wá ti gbóògo Wùmí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Fáwọn tó ti mọ̀ yín kí ló kọ yín iṣẹ́ kí lẹ̀ ń ṣe. Orúkọ mi ni Omowunmi. Dada ní orúkọ bàbá tó bí mi lọ́mọ. Òṣìṣẹ́ orí ìtàgé ni mí. Òṣìṣẹ́ àbí òṣèré? Òṣèré orí ìtàgé ni mí. Bẹ́ẹ̀ mo máa ń ṣe iṣẹ́ àgbéléwò. Ẹ máa ń yẹ eré àgbéléwò. Ṣé ẹ máa ń yà ẹ̀yin máa ń gbé jáde ni àbí ẹ máa ń kópa nínú ẹ̀? Mo máa ń kópa nínú ẹ̀, mo máa ń gbé jáde. Mo máa ń fi owó náà fún àwọn tí mo fẹ́ gbé jáde. Tó fẹ́ yà ẹ máa fún wọn lówó. Nígbà míì tówó bá wà. Bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yín náà sì. Kí lè rẹ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin ṣebí ẹ̀yin lẹ fẹ́ ya eré àgbéléwò aládàá ńlá àbí. Aládàá kékeré wà. Kí lẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wà fún? Kẹ́dẹ̀ pé ẹni báyìí ìwọ ṣe bàbá ìwọ ṣe ìyá ìwọ ṣe ọmọ sọ pé mò ń rọjà ìwọ náà sọ pé yé máa bá ń lé pápápá ẹ ti gbé jáde ìyẹn ò ń ṣe eré àgbéléwò. Òótọ́ lẹ pa ẹ parọ́. Agbọ́nọ̀rọ̀ ni ẹ. Ó tọ́jú mélòó lẹ ti bẹ̀rẹ̀ sí ṣe eré fún ẹ̀yin ti Canada, US, UK, Australia, UAE àti EU tí ẹ nílò láti fi owó ránṣẹ́ sílé tap send ní kí ẹ lò ó
ẹ gba tap send sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé fún ogún dọ́là àkọ́kọ́ tí ẹ bá kọ́ fi ránṣẹ́ àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá kọ́ fi ránṣẹ́ tap send á dá $20 padà fún yín ló bá tán ṣáà pé pẹ̀lú tap send ìrọ̀rùn ló bá dé o. Ó ti kọjá ọdún 10. Ọdún 10? Ọmọ ọdún 10 ti máa lọ lé ọkọ. Mo ń sọ ṣeré ni. Ó fẹ́ tóbi náà, àbí? Ó fẹ́ tóbi? Àbí? Níbo? Nígbà tẹ́ ní ọmọ ọdún 10 ti nígbà tá a sì ní ìlú ìwọ̀ oòrùn. Ṣé ìwọ̀ oòrùn ni? Àbí? Ìwọ̀ oòrùn la wà yìí. Ìlà oòrùn. Àríwá. Ẹ má bínú. Ó ṣàyè yín. Àdúpẹ́. Àdúpẹ́. Ó dáa. Bá ń fún ọ ní ìbéèrè. Olúfòfò à ń jálè lọ́lọ́ ní Elédùmarè. Jíjáde wa ká má pàdé àgbákò. Ohun tá a jẹ là ń wá lọ bàbá. Ká má pàdé ohun tí ó jẹ wá. Ẹ ń kọrin ẹ̀ tẹjúmọ́ béèrè. Ìbéèrè ẹgbẹ̀rún. Ìbéèrè ẹgbẹ̀rún lé ní. Ẹgbẹ̀rún mélòó? Ẹgbẹ̀rún kan. Ẹ jẹ́ wò. 1243 àbí? Ẹgbẹ̀rún kan ó lé ní. Ẹgbẹ̀rún kan ó lé ní. Kí ni 200? Ọgbọ̀n. Ogún. Ẹ ní sùúrù níbi tá a já sí ìwà léwu o. Gbogbo ẹ ti wá fò kúrò lórí mi. Ó fò. Ó ń fò. Wálé ń fò. Ọkọ̀ sí ti lè ní òṣè ọkọ̀ ó sì jẹ́ mi lọ́wọ́. Olúfòfò. Kí ni 200? Igba. Igba ni 200. Igba kan. Ó wá lé ní. Igba mélòó ló wà? Ogún méjì. Ìbéèrè kẹtàlé. Ó dà. Ìbéèrè kẹtàlé ní ogójì. Lé ní igba. Lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Kí ni Yorùbá ń pè ní dòdò àkẹ̀? Àkẹ̀. 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 Dòdò. Ṣé mọ̀? Àkẹ̀. Ṣé bí kì í ṣe àkẹ́bàjẹ́? Àkẹ́bàjẹ́ ṣe bẹ́ẹ̀ ẹran ajá kan ò lè rí jẹ ẹ̀ṣẹ̀. Olúfòfò ta mí jí. Kó ta yín jí. Kí ni àkẹ̀? Ọ̀pọ̀lọ́. Ó ṣe báyìí. Àkẹ̀. Kí ni tó máa ń ní ọmọ lápò? Tó máa ń lọ́mọ lápò. Ṣé àpò yẹn bí àpò ìdọ̀họ àbí àpò tí bí àpò yẹn ó máa ń gbọ́mọ sínú. Sínú àpò yẹn ó máa ń gbọ́mọ sínú. Ṣó máa ń ṣe báyìí? Ṣó máa ń ṣe báyìí? Ṣé kì í ṣe èkúté? Èkúté ṣé èkúté ilé? Ẹ fi mi lọ́wọ́. Mo ti nǹkan tí àkẹ́ jẹ́ gan mo ti ṣe bó ṣe máa ń ṣe. Báwo ló ṣe lọ? Tẹ́ bá ṣe pé ẹjọ́ wá tẹ́ bá mọ̀ tẹ́ bá sọ máa fún wọn. Ṣé ẹjọ́ wá ni? Ẹni? Ṣé ẹjọ́ wá? Gbogbo wa ọmọ ìyá kan ọmọ ìyá kan náà ṣàlàjẹ́ ìjà ló dé torí dòwe. Ṣé ẹ mọ̀ àkẹ́? Ṣé kì í ṣe ewúrẹ́? Ewúrẹ́ ni àkẹ́ o. Ewúrẹ́. Ṣùgbọ́n irú ewúrẹ́ wo? Ṣé òbúkọ ni? Ẹ ti ní òbúkọ ẹ tó. Akọ lòbúkọ o. Akọ ewúrẹ́ lòbúkọ. Obìnrin.
abo ewúrẹ́ ni àkẹ́ èyí tó tóbi tó gbójú ibi tá ti rí orúkọ tó ń jẹ́ jákàndé ṣe rí àkẹ́ jẹ́ ewúrẹ́ tó tóbi gan òun ló tóbi jù. ẹ bá mi tú jákàndé yẹn. ó dà ewúrẹ́ tó tóbi jù ló ń jẹ́ àkẹ́ àwọn babaláwo tó ń gbórí ní ayé àtijọ́ wọ́n máa ń ní àkẹ́ tó máa ń pọ̀ lẹ́yìn kùlé àbí lágbàlá wọn tó jẹ́ pé tí àwọn èèyàn bá wá bá wọn tí wọ́n wá nílò àkẹ́ láti ṣe ẹbọ wọ́n á wá lọ wọn ò ní nílò pé ó yẹ lọ ra àkẹ́ wá wọ́n á kàn ní ẹ fún wa ní kíní àwa àwọn babaláwo bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní ọ̀jákẹ́nídè lórí sòfìṣẹ́bọ ọ̀jákẹ́ wọ́n máa ń já ṣàìmọ̀gán wọ́n máa so àkẹ́ yẹn mọ́lẹ̀ wọ́n máa ń sọ ọ̀jákẹ́nídè lórí ṣe ẹbọ ó wá di ọ̀jákẹ́nídè fi ṣẹbọ ó wá di jákẹ́nídè fi ṣẹbọ ó wá di jákẹ́nídè jákàndé. bá mi yọ. a lè yọ mo sọ. kí lẹ sọ. a sọ pé ewúrẹ́. ewúrẹ́ jẹ́ rọlé. irú ewúrẹ́ wo. wọ́n á ní ṣé kì í ṣe akọ ẹni rárá wọ́n á ní abo. ẹ dúró lẹ́yìn akọ kí ló kàn. nílẹ̀ ayé ta wà yìí. rárá ẹ má lọ bẹ̀. ìbéèrè tó kù. ó dáa mo fún yín ni mo bọ̀ fún yín ni ẹ pàtẹ́wọ́ fún ẹ má sọ fún. 1,207 ṣé mọ̀ pé mo ti fún yín ní 200 kí ni 200. ọgbọ̀n. ìwé ló ń gbọ̀n lọ ó ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. ìgbà ó di ìbéèrè keje lé nígbà lé ní. ìbéèrè keje lé nígbà lé ní ẹgbẹ̀rún kan. kí ni ọ̀rọ̀ Yorùbá fún dominate. borí. jàbá. kí ni jẹ́ jàbá. kí ló dé. no yẹn bá mi yọ. èmi àti ẹ̀kọ́. rárá o. ó dà pé ẹ fẹ́ ká bá bíbá ẹ jẹ. ẹ ní sùúrù ẹ má jẹ́ ká ṣòjòrò. ọ̀rẹ́ yín ni o. ṣé èmi àti ríṣà ríra rí. ààrẹ Afẹ́nifẹ́re ètò yìí ni wá. ààrẹ ṣé a ríra rí. ẹ wo mi náà lánàá. ta lẹ bá wá. rí mi rí. kéèyàn gàbà lé nǹkan jàbá lé nǹkan kéèyàn ìṣàánú rẹ ẹkọ kéèyàn gàbà jẹ gàbà kéèyàn jẹ gàbà jẹ gàbà ṣé mọ̀ pé kéèyàn kíni ọ̀gá kíni kéèyàn gà to mount ṣé mọ̀ àní ó gà ó jẹ so it's doing ohun báwo ni a ṣe máa sọ lóyìnbó mi ò gbóyìnbó Ọlọ́run iná lè máa sọ fún wa mi ò dẹ̀ wá gbóyìnbó Ọlọ́run ó dẹ̀ wá ń dùn mí. ẹ lè bá wa wo ẹ̀rọ ayélujára yín. kí ni mi ò nílò ẹ̀rọ ayélujára kéèyàn jẹ gàba lé nǹkan ṣe mọ̀ kéèyàn gà lé nǹkan á ní ó jẹ gàba ṣe mọ̀ pé gbogbo kò ń ṣe oúnjẹ nìkan là ń jẹ èèyàn lè jẹ gbèsè èèyàn lè jẹ ìyà èèyàn lè jẹ èèyàn lè joyè èèyàn lè jẹ jú èèyàn lè jẹsẹ̀. ó tọ́ ni. èèyàn lè jẹ jú. bàbá mi. bí mo ṣe máa jẹ jú yín lénìí ó máa yà yín lẹ́nu mi ò jẹ jú yín ẹ̀yin lẹ ń jẹ ẹ fẹ́ máa ẹ ń jẹ jú ara ẹ ń ó yá. ẹ já sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹni. mo ní ká sọ̀rọ̀ ni. kí la fẹ́ sọ̀rọ̀ fún ẹja gbé ètò lọ. ẹ já sọ̀rọ̀ ṣé a lè sọ̀rọ̀ ni. tá a bá ti parí ètò tán a máa sọ̀rọ̀. ní ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń ṣeré sí báyìí kí ni ìyàtọ̀.
làálàá kòókòó jọ̀njọ̀ wà nígbà yẹn. Báyìí Olúwa ti fi rọrùn ẹja bí tó lọ. Ìbéèrè yìí jẹ́ ọ̀kànléní àádọ́ta. Màá yọ. Kí ló dé? Ẹ̀rìnléní àádọ́ta. Ó lé ní ẹ jẹ́ wo ọgọ́rùn-ún. àádọ́ta 50 làádọ́ta o. Ẹ má bínú. Àádọ́rin. 70. Bẹ́ẹ̀ni. Ẹ̀rìnléní àádọ́rin ó lé ní ọgọ́rùn-ún. lé ní ẹgbẹ̀rún kan. Igi ọmọ ni wọ́n fi. Igi ọmọ kọ́, igi ìyá ni, igi ọmọ. Igi ọmọ ni wọ́n fi ń gbẹ́gẹ̀dú. Kí ni orúkọ awọ tí wọ́n fi ń ṣe gbẹ̀dú? Awọ gbẹ̀dú ni. Awọ gbẹ̀dú ni. Ẹ dúró ná. Ẹ máa ní sùúrù. Awọ gbẹ̀dú. Awọ ẹran kan ni. Ṣé awọ màálù? Ṣé irú màálù tó wọlé yá àbí? Má ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n rẹ̀ mi ní ẹ̀ta méjì. Mo ti ta yín jí. Ẹ̀dú. Ẹ̀ta méjì. Dúró. Ẹ̀ta méjì. Láì kò sẹ́ni. Ṣé ẹ máa ń gbọ́ Orlando Ọ̀wọ̀ dáadáa? Ẹ ṣe lè kọ́ lọ. Ṣé ẹ máa ń gbọ́? Díẹ̀díẹ̀. Ẹ máa ń gbọ́ Orlando? Díẹ̀díẹ̀. Ó dáa, ẹ má ṣe ọ̀nà. Sọ̀rọ̀ ẹ̀ta méjì. Láì ṣe kí ni? Láì mọ̀. Báwo lẹ ṣe máa ní láì ṣe? Ẹ dúró! Bá má parẹ́ má máa yáwó parẹ́ ń sìn. Láìkú ẹ̀gìrì láyé kò sẹ́ni jẹ́ fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Láìkú ẹ̀gìrì. Ẹ̀kìrì láìkú ẹ̀kìrì láyé kò sẹ́ni ẹ̀gìrì kò sẹ́ni jẹ́ fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Ẹ̀kìrì ni. Láìkú ẹ̀kìrì láyé kò sẹ́ni jẹ́ fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Ṣé ẹ mọ̀ ni? Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀? Láìkú ẹ̀kìrì kò sẹ́ni kó fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Ẹ̀kìrì ni. Ẹran wo ló ń pè lẹ́kìrì? Mi mọ̀. Ṣé lè fi hàn mi? Kí fi wọ̀nyí? Mi mọ̀. Ní sùúrù jẹ́ kí fi wọ̀n wọ́n o. Ó yẹ kẹ́ ti mọ̀. Ó dẹ̀ dùn mí. Èmi gan ó dùn mí kò yẹ kó yẹ. Ṣé kì í ṣe? Kò dùn yín. Báwo ni o ṣe ní dùn mí? Inú yín dùn. Kò dùn yín. Ṣé ti rí? Mo mọ̀ o. Mi mọ̀ ní orúkọ yẹn. Ẹran ìgbẹ́. Ṣé ẹ̀rọ yìí ṣé ó jórúkọ mi? Ó máa jórúkọ mi. Orúkọ mi yẹn ni mo mọ̀. Orúkọ mi yẹn mo ò lè sọ. Bá mi yọ bọ̀ tiẹ̀. Èmi ò mọ̀. Ṣé kò sí? Ìyá mi. Ó yá. Ẹ dúró, ẹ tí sọ ìbò. Ó dà. Èjìléní ọgọ́rin ó lé ní ọgọ́rùn-ún. Ẹ jẹ́ o. Ó lé ní 1182. Kí ni 100 ní Yorùbá? Ọgọ́rùn-ún.
Kí ni 110? Cherry. Kí ni 50? Àádọ́ta. Okay. Bá mi yóò okay yẹn. Ń dẹ̀ dùn mí ṣá. Kódà. Ìbéèrè ẹ ti mọ̀, ẹ bá mọ̀, ó kò sí yín lọ́wọ́. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ẹ ní sùúrù. Ìyẹn sì ń dùn mí. Ṣé kọ́kọ́ padà? Ṣé kọ́kọ́ padà? Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Pimples. Kòkòrò ojú. Ẹni tó bá ti ní pimples báyìí kòkòrò ojú ló ní. Kì í ṣàlèfọ̀. Rárá. Kì í ṣe. Ẹ̀fọ́ ni ọ̀fọ̀ ọ̀rọ̀ kan. Rere mi àbí? Ẹ mọ̀ ọ̀rọ̀ fún pimples ní Yorùbá. Ẹ̀ta méjì. Kò sí mo ṣe fẹ́ ṣe. Ẹ máa ṣe náà ni. Rere mi. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀. Ó dáa, ṣé kí fún yín ní ọ̀rọ̀ mẹ́ta kẹ́ mú ẹyọ kan bẹ̀? Ṣé mi ò ṣe tó? Ẹ ṣe. Kó lójú, ìrorẹ́ àti tẹlẹmí. Kíni kíni? Kíni? Kí o sọ? Tolójú, ìrorẹ́. Tolójú, ìrorẹ́ àti. Kí ni wọ́n ń pè ní? Ẹmú kan nínú méjèèjì. Tolójú àti ìrorẹ́. Kí ni wọ́n ń pè ní ìrorẹ́? Ẹ tú fún mi. Mi ò tú. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe dáyé? Ọmọ ìyá mi. Ẹ má jà tútùkùtù. Tẹlójú, ìrorẹ́, ẹmú kan nínú méjèèjì. Kí ni tẹ́lẹ̀? Kí ni wọ́n ń pè ní? Ọ̀dà. Tẹ́lẹ̀ ojú ni. Kí ni wọ́n ń pè ní ìrorẹ́? Ẹ̀yin ẹ sọ̀rọ̀. Nínú tẹ́lẹ̀ ojú àti ìrorẹ́, èwo ni? Ojú lọ̀rọ̀ wa o. Ọ̀dà dúró. Mo ti rò pé arákùnrin pọ̀ rẹ̀ mi ṣe. Àní pé kí ni ọ̀dà ká ṣe nǹkan. Kí ni kíní tó bẹ̀rẹ̀? Kí ni? Ṣé bí ni àbí fí àbí kí àbí lí? Ẹ ní sùúrù. Ibi téèyàn wá tí n bá fẹ́ tì yín báyìí mo fẹ́ tì yín pa ni. Ibi tí mo ti tì yín tẹ́lẹ̀ ojú àti ìrorẹ́ ó ti tó. Ó dà ká ní pé mo mú ìrorẹ́. Mo ní ẹ ní sùúrù. Ṣé tẹ́lẹ̀ ojú àbí ìrorẹ́ mú kan báyìí ó yá. Ó dà ká ní mo tẹ̀lé gbogbo àgbáyé mo wá mú ká ní mo mú ìrorẹ́. Ṣé nǹkan tẹ́ mú nìyẹn? Ká ní pé. Ẹ ní sùúrù. Ṣé nǹkan tẹ́ mú nìyẹn? Ká ní pé mo. Dákun bàbá mi ẹ jókòó. Ṣé tí bá mú ìrorẹ́ ṣe máa jókòó àbẹ máa dìde? A jókòó. Mi ò mọ. Tí bá mú kolojú ṣe máa jókòó. Kolojú kọ́. Kele ojú. Ṣé kele ojú lẹ mú? Ó dà. Mi sọ bẹ́ẹ̀. Èwo lẹ mú? Ìrorẹ́.
ó yá wọn gbà. Báwo ni ó ṣe jẹ́ ìrọ̀rẹ́? Ṣé mọ̀ pé ẹ ní sùúrù ṣé o mọ̀ pé fún mi lówe yẹn tó ní ojú ojú tó bá rọ̀ ni ìrọ̀rẹ́ ń sọ. Ojú tó bá rọ̀, ṣé mọ̀ pé nǹkan tẹ́ ẹ sọ pé ojú yẹn lómi ó ń ṣe òróró, òun ni ìrọ̀rẹ́ ti máa ń sọ ro. Tẹ ẹ̀yin lẹ máa rẹ̀ lẹ máa fọ́. Ṣó yé yín? Ṣé nǹkan tí mò ń sọ yé yín? Ó yé mi. Ẹ sọ sókè. Ó yé mi. Ó yé yín? Ó yé mi. Ojú tó bá rọ̀ ni ìrọ̀rẹ́ ń sọ. Òun lẹ̀ ní ìrọ̀rẹ́ kọ̀ọ̀kan lójú yìí, kí ló dé? Ẹ ń ṣiṣẹ́ o. Mo máa ń ṣiṣẹ́. Ojú yín ò kí ń rọ̀. Kí ni Yorùbá? Ṣé o bá ti sún yìí ni kí ló dé? Ẹ pẹ̀lẹ́ ṣáàrí. Mo dúpẹ́. Owó sì kì í síbi o. Lóòótọ́. Téèyàn bá ń ṣọmọ onínàkúnà o. Ẹ lè bẹ̀rẹ̀ sí ń talẹ̀ kẹ́ máa talé pẹ̀lú owó tó wà níbí o. Ilé wo? Ibo. Ṣèbẹ́yìn lẹ fẹ́ dúró sí Lẹ́kì. Tẹ́ bá lọ sí ìsọdá Ìkòròdú lọ sọ́hun ni o kẹ́ máa súnmọ́ Jẹ̀bú. Lọ́nà Ọ̀sọ̀sà. Jìnnà kọjá ibẹ̀ yẹn. Lọ́nà Imobi Ọ̀gbẹ̀rẹ̀. Ẹ tún máa kọjá ẹ lè rí ilẹ̀ 50,000 àbí 100,000 ẹ ra 2 lẹ́yìn ọdún bíi 5 ẹ tà ẹ máa súnmọ́ díẹ̀ ẹ tún wá rà sí ẹ lè máa súnmọ́ bíi ó máa súnmọ́ Ẹ̀pẹ́ díẹ̀ kó máa súnmọ́ Ẹ̀pẹ́ díẹ̀ lẹ́yìn ọdún 6 ẹ tún tà owó yẹn á máa ga sókè ó tún máa lọ sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa súnmọ́ ẹ lè máa súnmọ́ Ìkòròdú kí ẹ lè wá sí Ìkòròdú tẹ bá tà lẹ́yìn 20 ọdún tẹ bá dé Ìkòròdú ẹ lè wá Kétu ẹ wá ní yà sí Màgòdò ìkọjá ààyè nìyẹn. Kí ni kí ló dé ẹ yẹ wo 1,180 ó yẹ kí yẹn kí ló dé máa yọ lówó yín tẹ́ bá mọ̀. 100 lé ní. 100. Àádọ́sàn ní 180. Lóòótọ́. Àbí 100 ní 180. 100 ní 180. 20 lọ́nà 9. Ó dà. 100 lé lẹ́gbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ó dà. Kí ni Yorùbá ń pè ní ìrànràn? Kéèyàn máa ṣe ìrànràn. Kí ló ṣe? Kí ó máa rírì kúrì. Kò rírì kúrì. Ìrànràn kó ṣẹ̀ṣẹ̀ jí. Téèyàn bá ṣẹ̀ṣẹ̀ jí ó lè ṣèrànràn. Ó lè má rírì kúrì ṣùgbọ́n ó kàn ń. Ojú yẹn kò. Ó ń rí báyìí. Ó ṣáà ń ṣèrànràn. Ẹ ṣé gan. Ẹ̀ta lé ní 30 lé ní 20 lé ní ẹgbẹ̀rún. Kí ló dé? Okay. Are you okay? Dẹ̀ dùn mí ṣá. Ó dẹ̀ dùn mí ṣá. Kí la mú wáyé? Ṣé ẹ tiẹ̀ lè dáríjì eléyìí fún mi? Bàbá jẹ́ ẹ̀kọ́ àdáríjèrè. Rárá, ó yẹ kẹ́ lè dáríjì eléyìí. Ṣé mo dí? Ṣé kí n sọ díẹ̀ fún yín? Oríṣiríṣi àwọn èèyàn ló máa wá tó máa sọ òyìnbó tó máa pọ̀. Ẹ máa wá sọ pé sórí ìkíní tó sọ yìí o mo dáríjì ẹ o. Ìkejì yẹn ni mo mú. Ìkejì yìí o. Ó dá ẹ sọ méjì máa dárí kan jì. Ṣe bẹ́ẹ̀ mo ti sọ méjì. Ẹ ti sọ méjì. Tẹ bá sọ pọ̀. Mo ti sọ ìkíní yẹn. Mo ti wá sọ kejì. Ẹ wá ti sọ kejì. Ẹ darí ilé. Ó dà tẹ bá ti sọ kẹta kẹ wá sọ tẹ̀léra.
Àní ẹ dárí eléyìí jì mí. Ẹ dárí eléyìí jì mí. Mi ò gbọ́. Ẹ dárí eléyìí jì mí. Ẹ ní sùúrù. Mo máa ẹ̀yin ẹ sọ mí. Mi ì sọ mí. Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n sọ. Ẹ sọ mí ná. Ìmí eléyìí Ọlọ́run ẹlẹ́dàá mi. Ó dáa ṣùgbọ́n ká má parọ́. Ṣé bọ́ọ̀rẹ̀ mi ni? Ìwọ náà máa ràn wọ́n lọ́wọ́ kí ló ń ṣe é. Owó yẹn dẹ̀ ti ń lọ. Ṣùgbọ́n ó ṣì kì í síbẹ̀. Bá mi dá padà. Ó ṣé bàbá mi. Ọmọ nìyẹn. Gbèsè gbé báyìí. Olófòfò. Ìbádẹ́ dá padà. Mo wà jẹ̀bẹ̀ wà. Kò sí ń bẹ̀. Olófòfò. Kò sí. Olófòfò. Kò sí ń bẹ̀ ni. Tó bá wà ń bẹ̀ ìbádẹ́ dá padà èèyàn dáadáa ni. Pẹ̀lẹ́. Ṣé kí n bá yín wá? Lọ́ra ẹ̀ má wà. Ó yá ń dà. Kí ni ìyàtọ̀ láàrin dòdòdò òjòjò àti ọ̀jọ̀jọ̀? Ọ̀jọ̀jọ̀. Ọ̀jọ̀jọ̀ wọ́n fi iṣu ewùrà ṣe. Bẹ́ẹ̀ni. Òjòjò. Wọ́n ní kì í ṣe òjòjò kì í ṣe owó kó má lè nájà. Kí ni òjòjò? Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ fẹ́ sọ̀rọ̀ sókè gígí. Òjòjò mo ń ronú. Ẹ ń ronú? Bẹ́ẹ̀ni. Ó dáa. Ó yá. Òjòjò kì í ṣe kí ni o? Òjòjò kì í ṣowó kó má lè nájà. Òjòjò kì í ṣe owó kó má lè nájà. Kí wá ni òjòjò? Ṣé èèyàn tó lówó ni òjòjò? Èèyàn tó lówó. Ẹ dúró, mo ní ṣé mo ní ṣé èèyàn tó ìbéèrè ni mo béèrè ìbéèrè mo ní ná ni mo sọ ná ni mo sọ ìbéèrè ni mo béèrè mo ní ṣé èèyàn tí ó ní owó ló ń jẹ́. Tani ò gbọ́ ná. Kí ni? Ó yàtọ̀ sí. Kí ni náà yẹn ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ? Kí ni náà yẹn? Yorùbá ni. Kí ni náà ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ? Mo ṣì ń béèrè lọ́wọ́. Bá mi dá padà. Ó yá dá padà. Kò dáa. Máa dá padà. Èmi kò dùn mí pé wọ́n dé tán kan tí wà ní bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Ó yá kí wá lójoojú. Èyí sì ìtẹ̀lẹ̀ tí wá rí. Ṣe dá tọ̀hún yẹn náà padà. Ẹ ní sùúrù. Tá bá ní òjòjò. Kí ni òjòjò? Ẹ dákun ẹ̀ta méjì. Ẹ dúró. Ní sùúrù. Òjòjò kì í ṣowó kó má lè nájà. Kí ni òjòjò? Òun tún ni ẹni agbójú òkunlé. Ṣé kí èèyàn bẹ̀rù nǹkan? Òjòjò kì í ṣowó kó má lè nájà. Tán bá sọ pé dúró ní sùúrù. Irọ́ ni. Ọ̀ṣọ́rẹ́ mi. Ọ̀rẹ́ ni yín. Òjòjò òun náà ni ọkùnrùn. Àbí? Kí ni orúkọ mi fún ọkùnrin? Tó bá pè èèyàn lọ́lọ́kùnrùn. Lọ́kùnrùn. Ó máa ń kùn. Ó máa ń. Ẹ dúró. Ẹni sùúrù. Ẹni sùúrù. Kí ni sọ̀rọ̀ ẹnu tiẹ̀ náà jáde? Kí ọkùnrùn, ọlọ́kùnrùn, òjòjò. Ọlọ́kùnrùn. Kò ń ṣe ọlọ́kùnrùn. Dúró jọ dúró jọ má bínú jọ. Bó ló ń kọjú lọ? Ṣé wàá máa lọlé? Káfẹ́ ló mú mọ́tò. Bá mi yọ mọ́tò yẹn. Bá mi yọ mọ́tò. Ó dà. Sínú ẹ̀ ti dùn báyìí. Ó dà. Bá ní òjòjò kì í ṣowó kó má lè nájà. Ìyẹn ni wípé kò sí nǹkan tí ó máa dí owó lọ́nà.
pé òjòjò òun náà ni àìsàn òun náà ni ọkùnrùn. Àìsàn kí ni àìsàn? Kéèyàn má ní ìlera. Òun náà lòjòjò. Àmọ́ ẹ̀ẹ̀ta méjì dáadáa. Báyìí yọ. Rárá ó dáa dúró nísòro kíní ni mo torí pé ẹ fún wa ní ọ̀jọ̀jọ̀ mo kàn mọ̀ ní. Àwa ń ṣe tiwa fọ́lọ́run àmọ́ bí tọ́mọ tiwa náà máa dé. Ẹ̀rìnlélógún lé ní ẹgbẹ̀rún. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹgbẹ̀rún kan lé ní ẹ̀rìnlélógún. Ó yá. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Lu lọ́gọ̀ ẹnu tó bá ní kán lù lọ́gọ̀ ẹnu. Fún àwọn nǹkan tẹ́ ń ṣe mo ẹ má bínú. Lu lọ́gọ̀ ẹnu. Ọlọ́run ṣé mi ò gbìyànjú? Ibi tẹ́ni kan ṣe dé o òye ibi tẹ́ni kan ṣe dé tó ló ti sú mi o tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ni bàbá lókè bá pa. Ẹ bá mi lò nínú ọ̀rọ̀ kan. A ní láti lù yín lọ́gọ̀ ẹnu fún àwọn nǹkan tí ẹ ń ṣe. Nǹkan méjì ni. Rárá o, ìkan ni mo ní kẹ́ sọ̀rọ̀. Ṣé kí ni? Kí èèyàn ṣé kéèyàn ṣe kí ni? Ṣé kéèyàn gbóríyìn fún yàn? Gbóríyìn fún yàn ni. Àbí ẹ fẹ́ sọ kejì kẹ́ wá mú kan náà. Ṣé mo gbà àbí mi ò gbà? A ti pàtẹ́wọ̀. Ṣé mo gbà? Ẹ gbà á. Ẹ bá ní a ní láti lù yín lọ́gọ̀ ẹni pé a gbóríyìn fún yín, a kí yín kú iṣẹ́. Méjì ló kù lẹ́yìn ilé. Ẹ dákun. 1189 kí ni 189 ní Yorùbá? Ṣé ẹ mọ̀ pé 180 ní ọgọ́sàn-án? Ìbéèrè kẹsàn-án lé ní ẹ lè sọ pé àádọ́wàá. Ìbéèrè kẹsàn-án lé ní ọgọ́rin. Ọgọ́sàn. Lé lẹ́gbẹ̀rún kan. Lé ní ẹgbẹ̀rún kan. Parí òwe yìí. Wọ́n wọ kágbó. Kí ló túmọ̀ sí? Pé mo máa wọ́ ẹ káàkiri inú igbó ilé ni. Wọ́n wọ kágbó. Ṣó ti ṣe èèyàn ni? Ó ti ṣẹ̀yàn ni. Bó ṣe ṣe wá sọ pé wọ́n wọ kágbó. Gbogbo ara yá rí. Jésù yóò jọba aráyé ẹ yọ̀. Ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé. Ẹ múra láti pàdé rẹ̀. Ẹ já padà sórí ètò. Wọ́n wọ kágbó. Ẹ mọ̀. Ẹ ṣàánú ẹ̀ta méjì. Tí n bá igbó la wà yìí o, ká gbà pé igbó níbí. Mo wá sọ pé Omowunmi o, màá wọ kágbó lénìí. Kí ló máa ṣẹlẹ̀ sí mi? Sí ẹ̀yin. Èmi tí mo fẹ́ wọ yín kágbó. Ó máa fi yín làkàlàkà. Kàlàkà. Wọ́n wọ kágbó. Tí bá sọ pé wọ́n wọ inú igbó níbí. Mo wá sọ pé wọ́n wọ ká igbó yìí. Kí èmi tí mo fẹ́ wọ yín kágbó yẹn. Èmi gan.
á fì mí. bẹ́ẹ̀ ni ó máa fì mí tí bá ní wọ́n wọ kágbó ẹ̀yìn ara ẹni tó bá sọ pé wọ́n wọ kágbó ẹ̀yìn ara ẹ̀ ló ń fi lànà nísìnyí tí bá a wà ń bí mo fẹ́ wọ yín kágbó ẹ̀yìn ara mi ni màá fi lànà èmi gan máa para mi lára. Ó dáa wọ́n wọ kágbó ẹ̀yìn ara ẹ̀ ló fi lànà. ẹ dúró a lè jọ ṣe ẹ dúró. a lè jọ ṣe kí la fẹ́ jọ ṣe kí la jọ fẹ́ jọ ṣe o. ẹ mọ̀ gbà tí mo sọ pé ó máa fi wọ́n wọ kágbó ó máa fì mí ó máa fi ẹ̀yìn ẹ̀ àkọ́kọ́ ibi tó ti wá ń fì ó máa lọ sẹ́yìn nǹkan kan náà ni. mo dúró ẹ dúró. mi rò pé mo ràn yàn lọ́wọ́ tó báyìí rí gan. ó dìta. sísì àbí ká yọ ni. ó yá. ọgọ́rùn-ún lé ní. ẹ sọ̀rọ̀ sókè. ọgọ́rùn-ún lé ní ẹgbẹ̀rún. kan. Yorùbá bọ̀ wọ́n ní ìràwé kì í dájọ́ ilé. ilẹ̀ ló fẹ́ kọ. ẹ bá mi yọ òkè yẹn. ẹ dúró ẹ mọ̀ pé mo fẹ́ bá yín tún nǹkan ṣe. Let me say okay. mo fẹ́ bá yín tún nǹkan ṣe ni. eléyìí ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ bá yín tún nǹkan ṣe ni. ọmọ ìyá mi ta ló sọ òkè. mo fẹ́ bá yín tún nǹkan ṣe ni. ta ló sọ òkè. ẹ rí i pé mo ti mú gègé mo fẹ́ bá yín tún ṣe. ẹ fẹ́ tún ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ wá sọ òkè. wọ́n wọ kágbó ẹ ti fẹ́ yára yín lánàá àbí ṣé kò bá mú. mo fẹ́ bá yín tún nǹkan ṣe ni. wọ́n wọ kágbó owó yẹn wá ó wá ṣe rẹ́gí ó ṣe rẹ́gí ẹja fi mi ò gbà ẹ jẹ́ ká kọ padà mo fẹ́ bá yín tún ẹ jẹ́ kí n ṣe bá yín tún ṣe. ẹ má bàa tún ṣe. ó dáná nǹkan tẹ́ béèrè yìí o kò kíni. ẹ jẹ́ n wò. kò ṣeé ṣe. ẹ jẹ́ n wò. nǹkan tọkọ yìí o kò sí ìdáhùn sí. ẹ jẹ́ n wò. kò sí ìdáhùn sí. ẹ jẹ́ n wò. torí pé ẹ béèrè ìbéèrè tó tọ́. ẹ mú wá náà. ẹ kọ́kọ́ kọ ẹ ní sùúrù náà ṣé lórí mo fẹ́ fún yín ní ìbéèrè ẹ mú wá ẹ jẹ́ ìyá mi. ẹ yá mi ẹ mọ̀ bóyá tẹ́ bá yá mi báyìí màá ní kẹ́ ẹ dá padà. ẹ dá padà. ẹ yá mi náà. olófòfò. ó ní kó dá padà. wọ́n wọ ká ìràwé kì í. ṣe ráyé. ojú ayé pé o a ò mẹ́ni tó fẹ́ ni ìkà pé irọ́ pé o a ò mẹ́ni àṣẹ o Omowunmi ojú ayé pé o. láì ṣàyé pé dá owó mi padà. ó dáa ìràwé kì í dájọ́ ilẹ̀ kó sun sísì ayé àdá. àmín ayé àdá. ìràwé kì í dájọ́ ilẹ̀ rédò ẹ̀yin náà irú ìtẹ̀kùtẹ̀wò lẹ̀ ń tẹ̀tẹ̀ wá ń fi ẹrẹ̀ rẹ mi báyìí. ẹ dá padà. mímí dájọ́. eléyìí ẹ dá padà. rárá. ó yẹ kó dá padà. ó yá a ṣe fẹ́ ṣe báyìí ẹ gbà. àmọ́ ẹ ti yọ nǹkan ẹ dá padà. ẹ dá padà. gbogbo àgbáyé tẹ́ ẹ rí olófòfò yìí. ojú àánú gan ti wá fọ́ báyìí. kò lè fọ́. ó yá. Yorùbá bọ̀ wọ́n ní ìràwé kì í dájọ́ ilẹ̀ kó sun ọ̀nà. kó sun ọ̀nà. kí ni Yorùbá ń pè ní. ìràwé. ìràwé kì í dájọ́. ẹ sọ̀rọ̀ sókè o. ìràwé kì í dájọ́ ilẹ̀. kó sun ọ̀nà. ìràwé. ìràwé. rúgùrógò lọ́wọ́ yín ẹ pẹ̀lẹ́ ẹ kú títẹ̀ àtẹ̀yẹ o. kì í dájọ́ ilẹ̀ kó sun ọ̀nà. ẹ dúró. ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan ni. ẹ dúró ìràwé ẹ fún mi ní ọ̀rọ̀ kan tí ìràwé wà nínú ẹ̀. òun náà láti sọ yìí ìràwé ìdájọ́ ilẹ̀ kó sùnà ó dáa ìràwé ìdájọ́ ilẹ̀ kó sókè.
Ẹ dúró. Tẹ́ bá gbà á máa dá padà. Ẹ dúró náà. Ẹ dúró náà. Tẹ́ bá sọ. Ìràwé kì í dájọ́ ilẹ̀ kó sùn ọ̀nà. Kó sùn ibo ni ìràwé? Ẹ dúró. Ibo ni tí ò bá ní sùn ọ̀nà, ibo ló máa sùn sí? Ẹ dúró, ó ní mi tí mò ń lọ. Dúró. Ibo ló máa sùn sí? Ó máa sùn sílẹ̀. Àmọ́ wọ́n ní pé kò lè sùn ọ̀nà. Ìràwé ìdá ọjọ́ ilẹ̀ kì í dá ọjọ́ tó máa wá sílẹ̀ kó sùn sọ́nà. Sọ́nà àti wálẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Ewé àbí ewé tó ti gbẹ lórí igi tó máa wá jábọ́ látòrí igi. Eré lẹ́rìn. Olóòtú. Mo dúpẹ́. Olófòfó ńkọ́. Wọ́n kù díẹ̀ káàtó. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o. Ìbéèrè àrún-dín-ní-àádọ́ta. Kí ni 145? 140 ni ogóje. Ìbéèrè karùnlélógóje lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin arèrè àti dòdòrè? Ìrèrè. Arèrè àti ìrèrè. Wọ́n ní àràbà túramú odò ń gbé arèrè. Kí ni arèrè? Títì tí mo lè tì yín ni mo ti tì yín o. Mi ò lè sún yín débi kankan mọ́. Àbí? Àràbà túramú odò ń gbá arèrè. Kí ni arèrè? Igi ni. Igi lárèrè. Ó wọlé mi o. Ìrèrè kí ni? Dòdòrè. Ìrèrè. Yàtọ̀ sí ìyẹ̀rú ọ̀kẹ́. Ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ ọlọ́fà mọ́ ọjọ́. Ìrèrè. Kí ni? Ṣé kò sówe kan tó ní ìrèrè nínú? Kò sówe. Ẹran. Ẹ dúró. Kí ló dé? Ṣé ilé fẹ́ jẹ owó mi yìí? Owó ilé yìí gangan lè ṣàtọ́jú bọ̀. Ẹ mọ̀ àbí? Ẹ dúró náà, mi ti sọ pé. Ṣé ẹ mọ̀? Ìrèrè. Dòdòrè. Ṣé mo kọ́? Ẹ jẹ́ ayé ìbéèrè yìí padà. Kò fún mi ní ìbéèrè tó máa fún mi ní àmì tí màá wá sọ àwọn ọ̀rọ̀. Ẹ dúró náà. Ó yá, ẹ mú wá, màá fún yín. Ẹ fún mi ní ọ̀rọ̀ mẹ́rin tó ní àmì dòrémí. Àfiwé. Àfiwé. Àpamọ́. Dòrémí àpamọ́. Àpamọ́. Rárá, mo ti sọ fún wọn pé mo ní. Ó yá. Ẹ dúró, mo ṣiṣẹ́ lọ́wọ́. Rárá, ó ti ń pẹ́ jù. Ọ̀rọ̀ mẹ́rin. Dòrémí, ìtají. Dòrémí. Do re mi fa sol la ti do. Those the last of mi re do. Ẹ dúró. Ó yá. Kò wọlé. Ẹ dúró. Ọ̀rọ̀ ni. Fílẹ̀ kò wọlé. Mo fún yín. Mo rí ní báwo. Mire mi nìyẹn. Dákun. Ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́. Ó
ga o. Ẹ̀yin gan ẹgbẹ́ mi gbóná ó ti pọ̀ jù. Kí ló dé? Irọ́ ni. Ó dẹ̀ dùn mí, mo rò pé máa lo ṣe ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ pẹ̀lẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ń jẹ mí lówó? Lọ́nà wo? Ẹ jẹ mí lówó. Lọ́nà wo? Ìtí mo fẹ́ fi bá yín yí nǹkan tó fi wá parẹ́. Ẹ ń jẹ mí lówó ẹ o. Mo dá padà. Wọ́n dá padà. Mo dá padà. Wọ́n dá padà. Fún mi ní Ọ̀dà. kan fún ọ ní ife ìmomi. Ẹ máa nílò ife ìmomi láti máa fi mu omi tó ń gbẹ bá ń gbẹ yín. Tẹ́ bá wà lẹ́nu iṣẹ́. Tẹ́ bá wà lẹ́nu iṣẹ́. Ọ̀dà. Eléyìí náà kẹ́ máa fi kọ nǹkan àti ìwé àti kọ̀wé sínú ẹ̀ náà. Kẹ́ máa fi. Mo dúpẹ́. Mo máa ń kọ̀wé gan. Ẹ máa ń kọ̀wé gan. Ẹ̀yin tẹ́kọ̀ máa ń kọ ṣé ẹ̀yin náà máa ń kọ eré? Àbí ẹ máa ń gbé fúnyàn láti kọ bá yín kọ? Ẹ máa ń kọ. Ẹ máa ń kọ fúnra yín? Tẹ́ bá fẹ́ ṣeré ẹ pè mí o. Ẹ ṣeré. Mo ti bọ̀. Mo ń ṣeré ni o, mi ò ṣeré o. Ẹ ń ṣeré ni o, ẹ ń ṣeré o. Èmi ni o, èmi mo sọ̀rọ̀ yẹn. Mo ń ṣeré ni o, mi ò ṣeré o. Má fi mí lẹ̀, má ṣeré ọmọ ìyá mi. Bá mi fún wọn ní ife ìmomi kan. Rárá, má fún wọn mọ́, fún àwọn. Fún wọn. Ọmọ ìyá mi, mo dúpẹ́ pé ẹ wá sórí ètò lẹ́yìn Omowunmi Dada. Iwájú lẹ máa lọ. Ẹ ní lọ sẹ́yìn, ẹ ní dẹni àná. Wọn ò ní sọ pé nígbà ayé Omowunmi Dada, ẹ mọ̀ pé èèyàn máa wà láyé, wọ́n á dẹ̀ máa sọ pé nígbà èèyàn gan lè máa sọ fúnra rẹ̀, á máa sọ pé nígbà ayé òun, nígbà tóun ti ń jorúkọ òun, kò ní ṣẹlẹ̀ sí yín o. Ẹ ní dẹni àná, ẹni òní tó bá tún dọdún tó ń bọ̀, wọ́n á tún máa sọ wípé òun ni ogún ọdún síbí òun ni a ti rí àwọn èèyàn tó ti ṣe ogún ọdún tó ti ṣe 50 ọdún gan nídìí iṣẹ́ yìí tí àwọn èèyàn sì ń gbóríyìn wọn kúrò láti máa ṣeré lọ́kọláya, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣeré bàbá àti ìyá, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣeré arúgbó, wọn ò nílò láti máa kùn wọ́n lójú nítorí wọ́n ń bá ìgbà mu, ẹ bá gbà mu o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó ti jẹ́ ká ṣe ètò tèmi ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Olódùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o, á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Bí bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ọmọ ọlálẹ ọmọ ajígbàgbà orin arígbèdì sọdọ fìrúkọ arígbèdì ọ̀rọ̀ ọdọ fìbọ àlédèjì ọba ó dìgbà kan náà ire o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí Kamari Masoyinbo Kamari Masoyinbo ń bí Kamari Masoyinbo má ṣe sọyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo má ṣe sọyìnbó.